nínú gbígbé ayé ni àwọ̀ wà, àwọ̀ ara. Àwọ̀ ara ni mo fẹ́ ẹwà, àwọ̀ ara ni mo fẹ́ yẹ̀wò. So mọ hibiscus flower, ó mà fine o. Ṣé dòdòdòdòdò àwọn labalábá máa fò káàkiri wọ́n lọ rí famu. Labalábá máa wá, wọ́n máa famu, wọ́n máa famu. Tó bá yá tó bá rẹ̀ tó dúdú tí ò pupa yòyòyò mọ́, labalábá gbàbò míì lọ. Mo fi ọ̀rọ̀ labalábá yẹn mo fi wé ẹ̀yin ọ̀dọ́kùnrin ìsìn àti ẹ̀yin awẹ́lẹ́wà obìnrin. Awẹ́lẹ́wà obìnrin ẹ̀yin ni hibiscus flower. Àwọn ọkùnrin tí wọ́n bá yẹn tètè yẹn àwọn ni náà ni labalábá. Labalábá flower mélòó ló ti tẹ̀? Flower mélòó ló ti fàmú? Ìwọ̀n hibiscus flower náà. Labalábá mélòó ló ti fà ọ́ dò? Tí wọ́n ti fà ọ́ dò, wọ́n fà ọ́ gbẹ. Yẹ́n òun àdìkọjọ́ wọ̀rọ̀ kalẹ̀. Sẹ́ńtù ẹ̀bí ẹ̀sẹ̀ ń tún ẹ̀jọ́ ni. Tí wọ́n fẹ́ yẹ̀wò lẹ́nu ni ẹwà, àwọ̀, mo dé tán. Má fẹ́ lò mí ìwé mi o. A lè jọra láyé. Àárọ̀ ọjọ́ a máa dùn yòróyòró nípa àwọ̀ ara ẹ̀dá àgàgà àwọn obìnrin. Wọ́n bá ní awẹ́lẹ́wà obìnrin tó yáyì tó dáa. Ṣé kí n describe yín dúdú tó bá dúdú ó dúdú bí kóró sẹ́mìnì jọjọ. Tó bá ṣerun yóò dàbí kẹ́ẹ̀fọ́ kèlè kan bí ayé Ọ̀rúnmìlà kẹ́sì máa jẹ́. Tó bá pupa yóò máa dán gbinrin. Ìkóró dẹ yóò sì máa dá gbogbo ọkùnrin lọ́rùn láti fẹ́. Jẹ́ni tí ó wà láyé tí kì í wo dígí bẹ̀rẹ̀ sí máa wo gíláàsì látòní lọ o. Glass ìwògbè ni wọ́n pè bẹ́ẹ̀, ìwògbè. Máa wo gíláàsì, máa wo dígí. Tó bá fẹ́ jáde láàárọ̀ yẹ̀wò yẹra rẹ̀ wò báwo ló ṣe rí ẹ̀rẹ̀ wò ó rí àwọn nǹkan kọ̀ọ̀kan lẹ́gbẹ́ pimples díẹ̀ lè wà lójú tàbí nǹkan kan tí ó fi nǹkan kan kó pò ń bẹ̀. Tó bá lora rẹ̀ ń lòkulò bí ìjẹrin ìjàrún ìjẹfà mánàá ó rí pé ó sòdójú díẹ̀ dígí ìwògbè náà sọ fún ọ pé kíyèsára. Bá ń ṣe tí ń jẹ́ kó o máa dínkù ní ìwò ṣọ́ra. Àyàbá ni mo fi yẹn ṣe Adégbòyèga Ìyẹ̀rú. Àwọ̀ mo fẹ́ yẹ̀wò. Ẹni tí ẹ̀ ń tàǹpà pẹ̀lú àwọ̀ yín. Ẹ̀ ń tàǹpà pẹ̀lú àwọ̀. Àwọ̀ rẹ̀ sì ń tàn ọ́. Mo ṣe ń lo kírìmù yẹn tó ń pupa tó ń dán tó ń ṣe yòròyòrò. Àwọ̀ rẹ̀ sì ń tàn ọ́. Layers àwọn ìpele àwọ̀. Wọ́n ló tó bí 7 lára. Ẹ̀mí ọ̀rọ̀ mi ṣe dókítà ẹ̀ lọ́mọ dókítà wọn sọ fún. Ó ń lò ń fi àwọn oògùn olóró bó díẹ̀díẹ̀. Bó ṣe ń gbó òun dùn àwọn èèyàn ń wá ọ káàkiri. Wọ́n rí ọ bí awẹ́lẹ́wà. Ṣùgbọ́n tó bá tó àkókò kan oògùn tó ń lò tó fi ń bó ara yẹn yóò ṣe ìlòdì sára rẹ kò ní fẹ́ ṣiṣẹ́ mọ́. Yàtọ̀ sí yẹn Ọlọ́run ní jẹ́ orí jàǹbá. Tó bá ní ìpalára díẹ̀ wà á rí pé àwọ̀ ara rẹ yẹn tí wọ́n bá fi abẹ́rẹ́ bọ̀ tàbí wọ́n fẹ́ ràn á ní rí jàǹbá o. Yóò máa já bútẹ́bútẹ́ ni. Yàtọ̀ sí yẹn wà á rí pé tó bá lò mọ́ wà á máa dúdú padà. Dídúdú wọn wà á burúkú jù. Wọ́n pẹ́ nìkan ní ó burúkú jù, àwa burúkú jù, wọ́n máa gbé àṣọ ní abó nǹkan, òrówó mọ́ ni àbí nǹkan, ó rówó ṣùgbọ́n oògùn tí ń lò ìtí fi ń para yẹn kò bára jọ mọ́. Ẹ ló fi rí àwọn tí wọ́n máa kí jọjọ lẹ́yìn ọrùn. Wọ́n kí jọjọ nígbà àyà. Wọ́n kí jọjọ nígbùnwọ́. Wọ́n kí jọjọ ní kókó ìdí. Wọ́n kí jọjọ níbi tá a fi ń jókòó ìdí gan tá a fi ń jókòó lórí àpótí mu. Ọ̀rọ̀ bá wọlé tán wọ́n rí tí ó dúdú burúkú yàkàn báyìí tí gbogbo ẹ̀ wá ní balance ara wọn. Ìgbẹ̀yìn bẹ́ẹ̀ ara rẹ̀ ó máa fi tó inú máa bí ọ sí ara rẹ̀ àsìkò kan ló ń lò ó tí ń bọ̀ lára lọ. Ṣùgbọ́n ń tàn ọ́ ni yóò máa tàn ọ́ ni máa lò yóò máa tàn ọ́ tó bá ti wọ age kan bóyá 40 and above. Cream yóò padà dojú orúkọ ẹ kò ní ṣiṣẹ́ tó yẹ kó ṣe lára rẹ mọ́. Wà á wá dúdú ọ̀wá nírìyàn gidi pè ọ́ mọ́.
àyà àti tó ọba níṣẹ́ ajé rẹ lọ́wọ́ tó ń control ẹni tí kọ̀ọ̀kọ̀ ẹ̀gbin. Oh my God. Adébẹ̀rẹ̀ àyẹ̀rú ìmúlẹ̀ èdè àmọ̀tú èdè. Oh my God. Ẹ jẹ́ ká lọ báyìí ná. Má jó nso. Àwọ̀ rẹ ṣé bó ṣe rí ń jò orin lórí nìsín. Ọjọ́ orí a máa gbàwọ̀ lọ́wọ́ èèyàn. Tó jẹ́ pé gbogbo orí olóṣù kò ní ká mọ́. Bá ti wọ èjì kan, àwọ̀ padà wá wọ̀. Tó bá wá ti lòlòkulò sára rẹ kó tó di pé ó dàgbà, wọ́n á ní màmá yẹn ń dán sí ni o. Ó ń dàgbà rẹ̀ lẹ̀ tó ń dán. Ó lòlòkulò sí. Ara ó béèrè. Ètò mo fẹ́ rò sọ lẹ́nu ni pé ìwọ tó bá wà pé ò ń bọ̀ ń mọ̀ rí ń sì fẹ́ mọ̀. Ṣùgbọ́n tí mo ń sọ yẹn lè mi dẹ́kọ̀ mọ̀ pé kò dẹ̀tí sí. Sọ lẹ́ni tó bọ́ ládùúgbò ẹ tó ti rí àyípadà sí ẹ pè mí. Bójú bá ń tì ọ́ àti ń bẹ ládùúgbò rẹ̀ ó ròyìn ẹ̀. Tẹ́yìn bá rẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ táwọ̀ rẹ̀ ti bàjẹ́ ẹ pè láti dẹ́kun àwọn tí ń bóra kúrò níbi ọ̀nà náà. Ẹlẹ́mi ò tí ì bímọ kankan rí tí ń bóra yá kí. Àìlọ́mọwúrà ní ọjọ́ bíbí méjì mẹ́ta kí ó tó máa bóra. Tí n bá lo rẹ́kọ̀dù yẹn ó hate ààrẹ. Ǹjẹ́ tún sọ̀rọ̀ tó báyìí kí n tún fi rẹ́kọ̀dù gba ọmọ màá lọ rẹ̀ sunkún nù yàrá. Aláwọ̀ kiri mìíràn tó ń bóra. Wọn kì í níyì láwùjọ. Gbogbo ọkùnrin tí máa ń bóra káàkiri ò lè níyì láwùjọ. Wọ́n kàn ń wọ ni ìwà òsunkún ni wọ́n wúrẹ́ láwùrẹ́ ni. Ìyàwó mi lọ́ra kiri yẹn bí ó ní kí n máa bóra mi nìṣó. Ìyá jọ ń jẹ̀yìn méjèèjì. Ẹni tí ó bí ọ́ ń bọ̀ á bí ọ́. Mi ìṣẹ̀lẹ̀fẹ́ o. Mi ìṣẹ̀lẹ̀fẹ́ o. Ẹni tí ó wúlò fún ọ làwọn sọ. Bora Bora. Bora Bora. Wọ́n tó o bá ń bọ́ ara gbọ́ mi láàárọ̀ yìí. Mo bá ní ọlọ́rẹ̀ẹ́ lóbìnrin má fẹ́ mọ́. Bóyá tí a bá jà ọ̀rọ̀ ronúpìwàdà ò ní bọ́ ara burúkú mọ́. Gbogbo obìnrin tó ti bóra tó ti yíyan lọ. Ẹ̀yin náà mọ̀ wọ́n ládùúgbò. Àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tẹ́ ń fàyín tẹ́ ń pè. Ń tàn ọ́. Àwọn ọ̀rẹ́ ń tàn ọ́. Torí kó o lè rọ́kùnrin náà ni. Ní ló fi ń bóra abúkí. Wọ́n fẹ́ gbé ọdún lẹ̀. Èyí mo bá sọ́tọ̀ ọba ń bínú. Ọmọ pé òótọ́ ọ̀rọ̀ mọ̀ ń sọ ló fi ń bínú. Yóò yí ọlọ́la. Ẹni tó ń bóra ná owó burúkú ni wọ́n máa ń ná. Owó burúkú mà ní àfihàn ra kí ní tàǹwò yìí. Bàbá. Hello mama. Akọ́mbábo. Inú mi dùn. Ṣé ẹjọ́ ọ̀rọ̀ tẹ mú aláàárọ̀ yìí? Mo ní ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ tó ti sọ fún pé ara tó ń gbé òkè gbó ẹran rẹ̀ ti ń jáde. Ó tó fẹ́ tó ti lógún ọdún tí mo ti sọ fún nígbà yẹn. Nígbà tí wọ́n bá sọ fún yín pé ní àsìkò yìí, gbogbo ara ẹ̀ ti wá àwọn ọ̀dọ́, ó ti wá àwọn kan ti wá dúdú, àwọn kan dákún. Ó ti wá gbèsìkìtì, gbogbo ojú ẹ̀ tó gbóngbà náà ẹ̀ lọ. Mo ń gbọ́ yín. Gbogbo ojú ẹ̀ ti gbóngbà náà, gbogbo bọ́dì rẹ̀ ti wá change. Nínú wa tó bí oṣù kan sí ìsìn ni wọ́n á ṣègbè wọ́n náà. Tó o tún lè kọ̀ǹtínú àbígbó yẹn lọ. Sọ̀dá báyìí. Mo ní kó wò bí àgọ́ ara rẹ̀ ṣe rí báyìí. Ẹni tí bá ẹ̀sẹ̀ ń bọ̀ níyẹn bá ń sọ ọ́ ọmọ pé owó tẹ èèyàn nífẹ̀ẹ́ òun torí pé tó bá pẹ́ bóyá gbogbo ẹ̀yìn ọrùn rẹ̀ ó ti wá àwùjọ bí ìsà. Àmọ́ ń gbọ́. Gbogbo ẹ̀yìn ọrùn rẹ̀ ó ti wá àwùjọ. Àwọn òòjọ́ dúdú òòjọ́ pátá ẹlẹ́tẹ̀ gbogbo ẹ̀ wá àwùjọ pàkìtì. Ojú rẹ̀ gbogbo òkú kan ti wá wà ní ojú rẹ̀. Ẹgbẹ́ tí ìlú kò ní ló kí ìlú yẹn mọ́ báyìí. Ṣé ẹ lọ́rọ̀ tẹ mú wálé nìkan ló ń jẹ́ kí wọ́n gbọ́ ẹni tí bá ń bóra? Àbẹ̀ wọn o. Àwa ń gbà màrà ni. Dúdú ló láìkẹ̀ fúnjà. Ẹbí wọn náà dúdú gbọ́ àwọn ẹ̀dùn wá di méjì báyìí. Ẹ má sọ fún ma o. Tí ó sọ fún ti sọ fún o. Nbí ayé dénú. Ọ̀sẹ̀ dálẹ̀ ọlágbára. Ó yá. Mo rí máa nǹkan nílùú ibì kan tí mo lọ nígbà kan díẹ̀ sẹ́yìn.
ọwọ́ ara ń jẹ lọ́gbà àti ìrìnsì wọn lọ. ẹ nínú ọgbọ́n kẹjọ ọkùnrin yàn. ṣe rí nǹkan. ẹ nínú ọgbọ́n àwọ̀ ara rẹ̀. ọkùnrin. níbi tó gbọ́ ara yẹn dé àwọn dúdú ló ti wá jẹ́ ọkùnrin. Olúwa. báwo ni títí pé ṣé àbíṣẹ́gun láyé ni. kódà ọdún ìwọ́n tí mo ti lè describe ẹ̀. ọba inú ọmọ ìyàmọ́ ó ti wá tó ṣe kólókólókólókóló. nígbà tí fífẹ́ ti mú ìyàn yẹn tó wá tó ṣùkú fún ẹ̀ tó wá dúdú ẹnu ẹni tó ẹ̀ nìkan ẹ̀sùn mọ̀ pé èèyàn nílé. lágbára kọ́lọ̀ ń sàánú àwọn tó ń dánwò ni o. àmẹ́yìn náà borí ẹ borí. èmi ò bóra ní o. ẹ borí. èèyàn pípa ní ní èmi ò bóra ẹ torí mi rí ní ọmọ wá gba ìbò lọ́wọ́ mi ní ìlọ́. bẹ́ẹ̀ni lókè ẹ ṣé mo dúpẹ́ yẹ̀rọ ọ̀kìn ọlọ́pàá máa jọ máa fi ojú ọkọ̀ pàdé tíjọ́ mẹ́jọ tẹ́ bá fẹ́ bá mi sọ nǹkan kan lẹ́yìn ètò yìí ẹ pè mí 080-232-51601 080-232-51601 mo mọ̀ pé ẹ fẹ́ béèrè nọ́mbà bàbá ń fún yín ó dàbọ̀.